Ladies and gentlemen, how are you? Ṣẹ́rí Nàìjíríà yìí, ẹ̀yin tẹ́ dà wá papọ̀ pẹ̀lú àwọn Fúlàní, Haúsá, Yíbò, tẹ́ dà Yorùbá papọ̀, tẹ́ ní ká máa jẹ́ one Nàìjíríà. Wàláì kò ní dáa fún yín, kò ní dáa fún ẹ̀yin tẹ́ kó wa papọ̀. Ìtírẹ̀sì oyè olóṣèlú yẹn nìkan lẹ ṣe ṣe nǹkan yẹn. Báwo lẹ ṣe máa kó àwọn apààyàn mọ́ àwọn tí ò mọ bó ṣe tán lé mọ́ àwọn tí wọ́n lè pa ẹdìyẹ? Èèyàn tó ń pààyàn ẹ fi ń wé èèyàn tí ò lè pa ẹdìyẹ. Is it possible? Ẹ mú Yíbò, Haúsá, Yorùbá ẹ darapọ̀, alẹ́ ajẹ́ Nàìjíríà 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 bí kí ẹ pè é. ẹ ti kó wèrè mọ́ èèyàn. Ẹ wo réètì tí àwọn Fúlàní bandit ṣe ń pa èèyàn. Ẹnìkan ní Fúlàní ló ń pààyàn kì í ṣe Haúsá, wèrè ní òótọ́. Àti Fúlàní àti Haúsá kò sí yàtọ̀ nú wọn. Nígbà tí bandit ń pa àwọn èèyàn, okay now tí ó wà lábá ṣẹlẹ̀ ní north, kí ló dé tí Haúsá ṣe máa lọ yọ ọ̀bẹ ká máa dú Yorùbá, a máa dú Yorùbá lọ́rùn. Haúsá máa lọ yọ ọ̀bẹ ó máa dú Yorùbá lọ́rùn tó gún bá ti dé ní north. Kí ni ìyàtọ̀ Haúsá àti Fúlàní? Ìkọ̀ọ̀kan náà ni wọ́n, ẹ̀yà ẹranko ni wọ́n, wọn kì í ṣe ẹ̀yà gidi. Ẹ mú ẹranko ẹ dà mọ́ àwọn èèyàn gidi, ẹ mú àwọn ẹranko. Ẹ̀yin bàbá yẹn, bàbá Amadu Bello yẹn kò ní dá fún ẹnu sáré. Ẹ̀yin bàbá tẹ́ gbomi ló dá fún wa yẹn kò ní dá fún gbogbo ẹnu sáré. Ẹ dà ẹranko mọ́ èèyàn, so possible. Àwọn Fúlàní agbénipa, àwọn agbésùmọ̀mí, àwọn Haúsá náà apààyàn ni wọ́n. Haúsá ṣe bísímìlà agbọ́bẹ síyàn lọ́rùn, ṣé èèyàn nìyẹn? Ìran Yorùbá wo ló rí tó máa bọ́ sí gbangba tó máa ní Ògúndé agbọ́bọ̀ tí ọmọlà kejì ẹ̀ lọ́rùn á dẹ̀ bu? Kò sí àfọwọ́n apànìyàn fi ṣòwò ọ̀la nìkan. Ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa agbára yóò ká orílẹ̀-èdè yìí mọ́, agbára yóò ká mọ́ tipẹ́tipẹ́. For the past 20-something years ago ní ọwọ́ ìjọba, agbára ìjọba ò ti ká orílẹ̀-èdè yìí. Why tí ẹ ṣe pé kẹ́ ẹ gbéjọba sílẹ̀ ọ̀ kẹ́ ẹ resign kẹ́ kúrò mẹ́? Ẹni tó lákìkanjú tó ya wèrè tó dájú tó lè ṣèlú ìwà tó nágbọ́n lórí ọmọ kékeré ní kẹjẹ kó darí orílẹ̀-èdè yìí. Ẹ̀yin àgbàlagbà yín bàbá yẹn ẹ fi àyè sílẹ̀ fún ọ̀dọ́ rárá. Ẹ̀yin lẹ ń darí wa láti ilẹ̀. Ṣé ọ̀dọ́ lẹ́yìn fi ṣèjọba? Bàbá wa Murtala Muhammed tó ṣèjọba ńgbà yẹn ọ̀dọ́ ló wà ló ṣèjọba, ó rí ìjọba gidi ṣe. Bàbá Ọbásanjọ́ ìgbàdàn kọ́kọ́ ṣèjọba àkọ́kọ́ ọ̀dọ́ ni wọ́n wà náà ṣèjọba, wọ́n rí ìjọba gidi ṣe. Tafawa Balewa wọ́n ṣèjọba, wọ́n rí ìjọba gidi ṣe. Nnamdi Azikiwe wọ́n ṣèjọba, wọ́n rí ìjọba gidi ṣe. Ọ̀dọ́ ni àwọn pípù yẹn wà tí wọ́n fi ṣe ìjọba. Láti ìgbà tí ìjọba ti kó lọ́wọ́ àwọn ọ̀dọ́ ńgbà yẹn tó ṣèjọba ológun ńgbà yẹn tí àwọn alágbádá ti gbà, àwọn àgbàlagbà agbádá ìkó kan jẹ ni, kò sí nǹkan tó ń jẹ́ ìjọba alágbádá. Ìjọba alágbádá, ìjọba ìkó kan jẹ, ó lè ní gbogbo wọn. Ẹ gbéjọba sílẹ̀ fún wọn tó lè ṣe, ọ̀dọ́ ní kẹ́ ẹ fi síbẹ̀. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ darí wa síbi tó da, inú igbó lẹ̀ ń darí wa sí. Ẹ mọ̀jọba ṣe, ẹ wá ọ̀dọ́ tí ò ju 40 years lọ kó lọ ṣe ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, ó máa tún ṣe dáadáa, ó máa tún ṣe dáadáa. Ẹ wo gbogbo àwọn ilé Áfíríkà tó kù, ọ̀dọ́ ló ń darí ìjọba ń bẹ̀. Ìjọba tí àwọn àgbàlagbà 60, 70 kò sí nǹkan kan lórí àwọn àgbàlagbà yẹn mọ́. Ìjọba tó bá ti ń darí ìjọba òfò ni. Ẹ jẹ́ kí ọ̀dọ́ ṣèjọba, fún ààyè, fún ọ̀dọ́ ní ààyè. Tí ọ̀dọ́ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ máa ní kán lọ gbé wọn. Ìjọba tẹ̀ ń ṣe kò ṣèjọba gidi. I'm telling you the fact. Àti ìjọba PDP o àti ìjọba ADC o, ṣé ìjọba APC tó wà bẹ́ẹ̀ yìí, I'm so sorry. Ìjọba tí mo nífẹ̀ẹ́ nínú ọkàn mi ni ìjọba yìí ò ṣèjọba gidi. Ẹ lajú sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pa èèyàn káàkiri, ẹ rí kankan ṣe sí o. Àmọ́ tí èèyàn kan bá sọ̀rọ̀ báyìí ẹ lè ní kán wá gbé ọ̀lẹ ní ọ̀lẹ. Ìjọba àwọn aráàlú lẹ́ńlẹ̀dí mọ́, àwọn tó yẹ kẹ́ ẹ máa dáàbò bò àwọn aráàlú lẹ́tún lẹ̀dí mọ́. Ẹni tó bá ti lè sọ̀rọ̀ báyìí kò sí speech of freedom nínú Nàìjíríà táwa yìí, orílẹ̀-èdè táwa yìí kò sí freedom of speech, kò sí freedom of speech ní orílẹ̀-èdè yìí láti sọ ọ̀rọ̀ sọ tó wù ẹ́. Ibi ìbáyìí wọn á ní kán wá ń bú ẹni, ṣéjọba lè ń ṣe fún wa yìí? Wọ́n ń pa àwọn èèyàn káàkiri ẹ̀rí ọ̀kan ṣe sí. Agbára yóò kà mọ́ àmọ́ interest àpò títí kó ṣàjà wa lára ń bẹ̀. Àwa ni ọmọ wa náà wà ń bẹ̀, ìyàwó wa ló wà ń bẹ̀, gbogbo ẹbí yín ẹ ti kó wọn síjọba.
gbogbo ẹbí yín ẹ ti kó wọn síjọba àwọn ò gbádùn ẹ̀yin gbádùn wo ẹlẹ́tì ẹ̀ mọ̀ ọlọ́run á kó wa yọ̀ṣá ìlú tá a wà lóyè yìí ọlọ́run á gbèjà mẹ̀kúnnù jà lágbára ọlọ́run ọba. Ladies and gentlemen, orúkọ mi ni Mr. YS. Thank you very much. Ẹ ṣé o ẹ̀yin oníbàárà mi ó dàbọ̀ bye bye ẹ ṣé ẹ kú náwó mi.